ẹ̀yin ọmọ rẹ mi olóòfẹ́ rí mi tí ó sì kò sí láburú bàbá mi. Bàbá mi mo fẹ́ bẹ̀ yín ẹ̀yin náà sàmọ̀ pé láti kékeré ẹ̀yin náà mo ṣiṣẹ́ sí àti ìyá mi gan tán sí mi àmọ́ bàbá mi ó wù mí kémi náà gbòmìnira bàbá mi ó wù mí kí n gbòmìnira ẹ̀yin náà wo gbogbo àwọn ọ̀rẹ́ mi tẹ́jọ bí wa ń gbà kan náà gbogbo wọn náà ti gbòmìnira. ẹ dákun wọn bẹ́ẹ̀ ni mo sàánú mi ó wù mí kémi náà gbàgbọ́. ọ̀fẹ́ gbàyọ̀dá ẹ̀yin jẹ́ wà gbọ́ná ìjọ tó o bá wá gbòmìnira ọ̀hún tán ìjọ dán mi ó fi dá mi lójú pé ẹnu mi ò gbọ́. bẹ́ẹ̀ ni bàbá mi ẹnu yóò ká mi kódà bí n bá rí ilé ọkọ bẹ́ẹ̀ bá pè mí lẹ́ẹ̀kan péré yín dáhùn lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bàbá mi ẹnu yóò ká mi. ó sì dá mi ó sì fi ń dá mi lójú pé ẹnu mi ò gbọ́. bẹ́ẹ̀ ni bàbá mi. ọmọ tó bá ti pa náà nìyá lójú ọ̀yà kò sí ọ. torí oko bíi ìsàlẹ̀ odò ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ hàn n ó fọ níyàn lọ́dún yìí kí wọ́n náà lọ dáyàn ọba tí wàá dáyàn ìlọ́dún yìí bí n bá wá rí bó ti hùwà sí tó ti kórè oko ń wá létí lúwọ̀ fẹ́ sí ìjọ yí ọba hàn àmọ́ ó ti fi ń dá mi lójú pẹ́nu mi ọkọ̀. bẹ́ẹ̀ ni bàbá mi ẹnu yóò kà mí. tó bá ti lẹ́nu mi ọkọ̀ àbí ẹ̀sìn yọ̀nù fọ́mọdé bá tó lọ́kọ́ tó lọ́kọ́ yìí bọ́ bá sì tó ládàá náà. ẹ̀sìn bàbá mi. ọ̀dàbà. Asabi ìyá mi bó ni dáadáa ìyá mi àpò àmì jíwọ̀n yìí nínú yàrá kí n bá yín wá ní kí n bọ́ọ̀dì fún wa gbálẹ̀. ọmọ ní jí bọ́ọ̀dì kí n bá bàbá rẹ̀ já àgbo ni àdúgbò láwùjọ bíbí àṣà ní ìwòrán káàrí ọ̀pá àti ọ̀sán èmi tí ọ̀sẹ̀ ní àtẹ̀mí àtẹ̀míkan náà tó wọ́n tọ́lọ́ ní ọ̀dà fún wa. nígbà tí èmi àti bàbá mi sọ̀rọ̀ tán lánàá kí n tó rí ìrí mímọ́ lánàá jù kí n tó dé láti àmọ́ ní tèmi àti bàbá mi sọ mọ́ á ní kí n wá fún yín láàbò bàbá mi ti fún mi yọ̀ǹda o. ìgbà gbogbo ló fún ọ. wọ́n pé o kò sàlẹ̀ o ní kí n rí mọ́ ọ. a kò rí bẹ́ẹ̀. àmọ́ ìyá wọ́n pé ìmọ̀ ṣe ìṣirò lọ́dọọdún. ó sì lórí bàbá mo ti sọ fún lórí olùsí afúnilóko ìdí ọ̀pẹ yìí ṣé wọn ló tún yẹ ìwọ́ tọ́jú ọmọ bíbí inú rẹ̀ ló tún yẹ kó o pọ́ ọmọ tó máa ṣe sílẹ̀ ìwọ lọ́wọ́ rẹ̀. ẹni tó ní ọkàn ṣé wọ́n lè bá ọkàn fún ọ ṣé wọ́n ti bá àmọ́tẹ́ mi ló ń tẹ̀lé ẹgbẹ́ mi mo ti ọgbọ́n ni o ìbọn láti jẹ́ yìí o bẹ́ẹ̀. ọlọ́wọ́ gbọ́ kọ́kọ́ dẹ̀mí wá sí ìgbà náà lè ṣe báwa sí i sórí oko kò sí ìṣirò ata lọ́dọọdún àti pé ó fọ lóògbé náà fọ lóògbé ọ gbọ́dọ̀ fojúlẹ̀ fún wọn àsìkò di oko olóòtà rẹ lọ́wọ́ ọwọ́ àkùbà bá ń lè rìn sí ọ̀pọ̀ àṣàjì òsì tó tó bá sì ti gbé èrò kò gbọ́dọ̀ níta kò jù bá mi. ẹsẹ̀ ìyá mi ẹsẹ̀ wọn ẹ jèrè wa o. ẹnì ọba mọ ewu tí ń bẹ ń dí ọ̀tẹ̀ ni ò ní fẹ́ orú sú. ẹnì ọba dáná ọ̀tẹ̀ kan mọ́ sàṣùpìyè mọ́ rárá. ibi iná bá fẹjú dé ó lè búrẹ́kẹ́ ju bó ṣe yẹ lọ. ọ̀gọ́mọ̀ ń yọ bẹ́mọ̀bẹ́mọ̀ ń sáré bíbẹ́. ẹnì ọba gégi lóko tí ò padà wo ibi tí kì ó wò ó sí ó lè ṣera rẹ̀ léèmọ̀. àwùjọ aláṣọ funfun la wà yìí. ẹ pé kélékò pupa lọ yèé jìnnà síbẹ̀ réréré kí gbogbo lọ́balọ́ba ó ṣàpérò lórí ewu ńlá tí ń bẹ lórí wọn. iná ọ̀tẹ̀ tá a bá sì torí ẹnìkan dá ó lè
ṣàkóbá fún gbogbo mùtúmùwà. bí ọmọ ẹrú bá ń ṣòfin bá ò bá tètè dá wọn lọ́wọ́ kọ́ ọ dájú yọ padà wàá fi páńpẹ́ òfin gbé gbogbo lọ́balọ́ba. ṣebí gbogbo ọba ládéládé tọ́jọ́ mọ Odùduwà àwọn ni mò ń kì nílọ̀. látìgbà ìwáṣẹ̀ ní tí ń bẹ nínú ìtàn wípé ọba jọba lọ awo sì lè gbé awo mi torítorí ẹnì ọba fọwọ́ síbi ọwọ́ gbé ń lórí kó yọ nínú páńpẹ́ ọba àìmọ́kò ara ẹni láwùjọ lọ́balọ́ba mọ́ ìyẹn mọ̀mọ́ tí tó lóhun àpérò. bí ọba kéékèèké bá ń rí ọba aládé ńlá fi kí àwọn sàwáwù rẹ̀ kọ́ mọ́ dunnú mọ́ rárá. àbùkù tó ké elépo pupa tí aládì bá ń yọ̀ ọ́ tọ́kọ̀ ronú ohun tó mú kí elépo pupa kọ́ta ní gbígbóná bọ́bá kọlu aládì ó lè mú kọjá tiẹ̀ sí èpẹ̀. bá a bá ń sọ̀rọ̀ epo pupa láwùjọ ọbẹ̀ ọ̀tọ̀ kí ayọ̀ ti àdìsẹ́yìn kórìgédé ń gbé torí wípé àdí òsèbí sebẹ̀ bálejò fi jẹun gbogbo ládéládé ńlá lọ́kọ́kọ́ tọ́ tí wọ́n lọ mọ́ra wọn ní baba. ẹ jẹ́ ká lé ẹlẹ́yọ̀rọ̀ dènà ká tó pawọ́pọ̀ bádìí rẹ wí káwo kọ́mọ́ tójú ọ̀gbẹ̀rì lọ́rẹ̀ẹ́ dáfá òun nù. ọ̀rọ̀ tó bá mọ́kànmọ́rò wá ń lọ́rọ̀ ọba olú ìwó ọba Abdulrasheed tí ń jẹ́ Déwálé tí wọ́n ń gbèrò kí wọ́n lọ rèé rọ̀ lóyè lọ́jọ́sí torí ọ̀rọ̀ baálẹ̀ tá a lọ rèé radé fún gbogbo wa a ò bá taná wá ohun tó wà ní ìdí ìmọ̀ràn ọ̀tẹ̀. Adéwálé Àkànbí tẹ̀lú àkọ́kọ́ èmi ò ní fi ọwọ́ òsì júwe lé bàbá mi Ìwó ni mí ọmọ olódù ọba ọmọ ọba Tẹ́nígọlá ọmọ ọba Tolúmẹrin Ìwó tí ò ní lẹ́kùn tí ò ní kọ́kọ́rọ́ tọ́já wípé ẹrú wá wá ni wọ́n fi ṣẹlẹ̀ bàbá tiwa. ọba Adéwálé ò gbé sẹ́rán mi lọ́rọ̀ ewì rárá ìrònú akéwì ló sọ̀tọ̀ọ̀tọ̀. ẹ jẹ́ kí n kọ́kọ́ fi orin ewì bá òpònú akéwì wí kí n kọ́kọ́ lọ rèé rán sílé náà. wọ́n bá jẹ́ wípé bí wọ́n ti ń ṣe nínú ilé bàbá tiwọn nu kọ́ sọ fún mi. ṣé ẹni tí ìran rẹ̀ ọ̀bá dé adé rí bóyá nírú wọn lè mọ ìtì ń bẹ fún ọba ńlá ọba aládé yindiyindin. ọmọ Odùduwà ní tòótọ́ ọkọjá ẹni tí ọmọ ẹrú lásánlàsán dìgbòólù. dìgbòlẹ̀gún dìgbòlẹ̀gún bí labalábá bá dìgbòlẹ̀gún aṣọ rẹ̀ yóò fàya ní pẹrẹgẹdẹ. iná ńlá tí fẹjú kẹkẹ lórí ewì jẹ́ tí ọmọ ènìyàn dá rárá. ọ̀jọ̀gbọ́n akéwì ọgbọ́dọ̀ máa sọ ara ṣe. àwọn karambání aláìní làákàyè lórí rárá irú wọn ni wọ́n máa ń fi orin ewì ṣègbè. mi ò lè fi orin ewì mi ṣègbè lẹ́yìn ẹnìkan ṣùgbọ́n kò sẹ́ni tó dára tán ni mò ń ròyìn fọ́mọ aráyé gbọ́. ẹni ó pé tán nínú ìwà kò sí ní dúníyàn mọ́ rárá ẹni dáadáa rẹ̀ bá pọ̀jù tó tẹ̀sùn wọn. Olúwo tilẹ̀ wo èmi ò kọ́ dáa tán ṣùgbọ́n ohun tí ń gbèsè nílẹ̀ wo kò kéré mọ́ rárá. aláṣọ kan ni yóò sì mọ ìyẹn ní ọba láṣọ tó ní rẹpẹtẹ. ìran afàkísà sọ̀rọ̀ ò ní pé kẹ́ni ó ní pọ̀kọ́ mọ́rin o. bá a bá wá sọ̀rọ̀ nípa ti pé Olú Ìwó pera rẹ̀ ní ẹ́míà tí òpònú akéwì kan mú dání. ọ̀rọ̀ yìí ní bí ń sorí kọ àbí dìdìrín ara wọn ọmọ tí wọ́n ń ṣe ni. àyálò èdè lásán ni ẹ́míà jẹ́ fún àrèwá tí wọ́n ń pè ní Haúsá tí Yorùbá wá ń pè ní ọba aládé tí wọ́n fi gbé òṣùbà fún ẹni orí bá sàlẹ́sà. kí Olú Ìwó pera rẹ̀ ní ẹ́míà kò sọ wípé kò dé adé mọ́ rárá. ìran Lárúbáwá ní orúkọ tiwọn tí wọ́n fi ń pera wọn. ṣẹ́ẹ̀ tí wàá gbọ́ àwọn òyìnbó gangan ní tiwọn lọ́tọ̀ tí wọ́n ń pè ní kíngì. kí ló dé tí a fi ń lo kíngì nílẹ̀ Yorùbá ìgbà tí ẹ ní pé a ò lè lo èdè tó jẹ́ ti Nàìjíríà lápapọ̀ kárò mú gbéra wa lárugẹ. ìrònú ẹlẹ́yàmẹ̀yà ó tún ti débi èdè tí kò wá ń sọ lórílẹ̀‐èdè yìí ọ̀tọ̀ karonú wò lọ́jà ń wí fún dínúyàn. pípera ẹni ní ẹ́míà kọ̀yọ́ ará Ìwó kúrò nínú ìyanràn ọmọ Yorùbá tó dángájíá ọ̀tọ̀ kí òpònú akéwì kọ́ lọ ṣe làákàyè ni torí pé gbogbo ọmọ Ìwó pátá ni wọ́n ní pé ara òru àwọn. ẹ̀yin afọ́núfọ́ra lẹ̀ ń fò ó sókè tẹ́ ń jarí mọ́lẹ̀ tẹ́ ń dákú bí akúwárápá. ṣé ẹ̀yin lè mọ ìyá ọ̀sọ́ ju ọlọ́sọ̀ọ́ lọ ni àbí èmi ni wá ń ṣe yín gan. kẹ́ ẹ̀ tó wá gbé pẹ́rẹ́gì lé náà kẹ́ ẹ̀ tó lókùbí tí Olúwo gbà. gbogbo ará Ìwó ẹ dìde ọmọ Ìwó ẹ dìde. ṣé bí Ìwó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́yìn rí kó tó di pé ọba Abdulrasheed gorí ìtẹ́ ṣé bẹ́ẹ̀ ni tó ń bẹ nísẹ̀yí ẹ jẹ́ ká jọ wí fáráyé. Adéwálé Àkànbí dé ó sọ Ìwó dọ̀tun gbogbo wa la jọ ń yọ̀ oore tí ń bọ̀ lókèrè. bí wàhálà àti ìfòòró ẹ̀mí bá pọ̀ kì í jẹ́ kí ọmọ ẹ̀dá ó ní àṣeyọrí. gbogbo ọmọ Ìwó ni kó yára fún gbàjá àwọn kó lè dán in. ohun tí àwọn ẹni bí ń gbà lérò ni wípé bá a bá fún ọba ní papámọ́ra kò ní jẹ́ kábíyèsí ó rí àṣeyọrí ṣe. àṣeyọrí ìlú Ìwó ló jẹ wá lógún ẹ jẹ́ ká jọ kọjú ìjà sí gbogbo ọlọ̀tẹ̀ tí bá ń dìtẹ̀.
àkàsù ọ̀rọ̀ wá dé mo fẹ́ forí ewì dámọ́lẹ́kọ̀ọ́ àìṣe kọ́ńdúkọ́ńdú Jagunlabi mo dé ẹbọra tí ké kàkàkà nílé orin ẹbọra èdè tó gbajúmọ̀ nígboro táráyé ń pè lápàṣẹ èdè tó ga jù ní dúníyàn bọ́ ọ bá lè wí kóńkó lójú ọlọ́rọ̀ rántí ẹni tó mọ̀rọ̀ ọ́ gbọ́ ká mèsì ọ̀rọ̀ ká mà á gbọ́ ńlákínládé fi ń sọba nínú ilé orin èdè ni ọ̀jẹ̀ tó lòun wí kóńkó lójú aráyé ẹ sọ fún un wípé inú ilé bàbá rẹ̀ ní kó ti lọ rèé máa rọ̀ bí òwe bí òjò bá rọ̀ lọ́wọ́ ìrì o tún gbọ́dọ̀ tún sẹ̀mọ́ rárá Jagunlabi mo dé mo fẹ́ kópa tí orin báwọn ọlọ́tẹ̀ tí wọ́n ń sọ̀sọ́kúsọ kiri torí bí mo bá ti wà lórí òdodo ó dá mi lójú sáká ẹ̀rù ò ní mi bà mọ́ rárá ìfòyà kan ò sí fẹ́ni lọ́lọ́run lẹ́yìn tí bá ti ń sòdodo ọba tó wò sùsùn tó fi gbogbo ọba aládé sàrólé kí wọ́n máa ṣàkóso lórí ilé ìpẹ́ fún gbogbo ọmọ ẹ̀dá ènìyàn ká mà pẹ́lẹ́ borí adé nílẹ̀ Yorùbá ẹ̀tọ́ ló kúkú jẹ́ a ti bá a nínú àṣà nílẹ̀ Yorùbá ọjọ́ ti pẹ́ ó ti dá mi lójú wípé àrítayín àwítayín ni gbogbo ọba ilẹ̀ Yorùbá kúkú jẹ́ lójú akéwì tọ́gọ̀ tó sì fi ẹnu ọra bí igi ẹnìkan ò ní kó ọba aládé kó màá rìn kọ́ tọ́mọ́ ọ̀dájú ọ̀ ń tọ́ ọjọ́ alẹ́ rẹ̀ láfàlà kábíyèsí ọba aládé ọba Abdulrasidi Adéwálé Àkànbí ìwọ ni mò ń kúkú ń kí lọ́wọ́ tí ọmọ ẹ̀dá bá wí tí wọ́n bá ní o pé níwà nínú ẹ̀dá rárá sọ fún wọn wípé ẹni adánìkan tó pé ń ló ń sẹ́ ńlá tí ń jẹ́ Muhammad ànábì nìkan lọ́lọ́run ọba mi ròyìn wípé òun nìkan ló dá pé òun ló pé níwà tó tọ́jú láyé onítàràjẹ akéwìsó ti ń gbọ́ torí pé ìpàkọ́ onígbàkọ́ làárí ó dájú ẹni ẹlẹ́ni ní kúkú rí tẹni kábíyèsí ọba Adéwálé Àkànbí ọba tó wò sòsò tó ní kí ìyá ọmọ jẹ mẹ̀kúnnù tó jìjà agbára fún gbogbo wọn ìjà agbára ọ̀hún ló bí wàhálà sílẹ̀ tó bí rọ́ tí wọ́n fi sọ wípé Adéwálé ń lọ rèé bá ọba abẹ́ rẹ̀ wọ̀ yá àjà ṣé tí wọ́n bá tiẹ̀ wá ní kápẹ́ nìkan ká pe ọba ṣé bíi ti ọba ẹni ọ̀hún làwa ń wí ó sojú mi kòró lọ́jọ́ tí ọba Ọlátúbọ̀sún Tádéṣe ti ń gbé adé lé orí bàbá ìdọ̀bálẹ̀ ń pè dọ̀bálẹ̀ ránṣẹ́ lọ́jọ́ sí tí wọ́n ń búra wípé bọ́ ọba pè mí lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mẹ́ta ni wọ́n sì dáhùn kódà wọ́n tún búra wípé bí Olú Ìwó bá pè mí lẹ́ẹ̀kan bí n bá wà lórí obìnrin mi máa dára ṣàṣà máa lọ jẹ́ bàbá ni máa dára ṣàṣà máa lọ jẹ́ Olú Ìwó ní gbèjègbèjọ níbo lẹ wá fi àdéhùn ọjọ́ sísí tẹ́ẹ̀rí wá ń ta Olú Ìwó láyà gbogbo ọba tó dìtẹ̀ tí ń bínú tó ní kí wọ́n yọ Olú Ìwó nípò ọtọ́kẹ́ ronú pàṣátà bí nàìyálé ń bẹ lájà fúnyàwó ó dá mi lójú dandan ni ọ̀rọ̀ yẹn ó lẹ́yìn bẹ́ẹ̀ bá ronú gbogbo ọba aládé ńlá wípé gbogbo ọba kéékèèké tẹ̀ ẹ́ radé fún tọ́ba yá wọn bọ̀ wá kàn yín lábùkù abẹ́yìn ò tiẹ̀ mọ̀ ni ohun tí wọ́n ní Olú Ìwó ṣe tó di bínú tí wọ́n lọ rèé bínú sí jẹ́jẹ́ ni Olú Ìwó jókòó sáàfin tí òkìkí kàn bá baba nílé tí wọ́n ní gbogbo baálẹ̀ tẹ́ ẹ dé ládé wọ́n ti ta ilẹ̀ mọ́ wa lórí tán ọ̀rọ̀ yìí ni Olú Ìwó gbọ́ tọ́lọ́sẹ̀gbẹ̀ wọ́n wí pé ẹ má ta ilẹ̀ onílẹ̀ mọ́ torí pé kálukú ló nílẹ̀ nílé baba tó bí ọ̀rọ̀ yìí ló di bínú tí wọ́n gbọ́ sódì tí wọ́n fárígá tí wọ́n ní ó kù ibi tí baba ó gbà lóòyẹ̀ ẹ jẹ́ ń pè yín sí ìrántí pé bí wọ́n ti yọ ẹ́mí àti ilẹ̀ Kánò tán ìjàngbọ̀n ńlá ló kúkú bí ẹ̀bá ronú kẹwọ́ tí ń ṣẹlẹ̀ láwùjọ wọn bí wọ́n ṣe ń kú takọtabo COVID-19 ò kúkú pa wọ́n mọ́ wọ́n wádìí ohun tí ń pa wọ́n tí wọ́n ò kúkú mọ̀ àbòsí ohun ìjàmbá inú níbí ni ìbínú Ọlọ́run ní pè é wá sílé onífà kí ilé ó gbóná kóhun gbogbo kọ́mọ rọrùn fún mùtúmùwà bí ẹ bá wá rí ẹni tó ní kí wọ́n yọ Olú Ìwó ọmọ àlè ìlú Ìwó nìkan ló lè fara mọ́ ọba tí ń tọ́jú ilé tí ń tọ́jú oko ọba tí ń tọ́jú arúgbó tí tún ń tọ́jú omidan èmi ò tí ì rí nínú ọba ilẹ̀ Yorùbá rárá tí ń kó dúkìá rẹ̀ tọrọ fún mẹ̀kúnnù bíi ti Ràṣídì Abdulrasidi Adéwálé Àkànbí làkọ́kọ́ ló ní gbogbo ohun tí mo ní ti tẹ̀yìn ọmọ mi ní kébi ọmọ payín yíyó yín ò ní tẹ́lọ́rùn tí mo bá wálé kára ó tù wá tónílé tómi dán lọ́jọba nínú bàbá ọba kan ṣoṣo tí sọ̀nà tí ṣèlú tí tún gbé orúkọ ìlú rẹ̀ sókè ọmọ Ìwó bí èyí bá dùn wá nínú ọba bóyá lẹ́lẹ́ rírú ẹ̀ mọ́ ó di gbére ká tó rí ẹyẹ bí ọ̀kín ó sì lè gbomijé lójú wa ẹyẹ bí odídẹrẹ́ ò sí mọ́ ayé kò títọ́ tí gbogbo ọmọ Ìwó ń béèrè tí wọ́n bá wá bí yín wípé ta ló kọrin ewì ní gbàgede nílé orin Ìdírù Akínládé lèmi jẹ́ ọmọ Aláàróyè ọmọ Arílékọlá ọmọ ẹni mi kùkù
dé ara ẹ̀ lómi ẹni sáré kan lára rẹ̀ ló ṣe ọmọ àwọ̀lú mọ̀jà kòkó fẹ́lẹ́ sí ọmọ ajẹ́bàálẹ̀ mọ́ta ìlú gbowó ọmọ òṣèjò méjì pọ̀ fi sókun ṣòkòtò ó ní bí ò bá gùn tó ẹmú paramọ́lẹ̀ èsì kẹta bàbá tèmi lémi ní mú ní í ṣe mọ́ta ńlẹ̀ àmọ́ kọlù mí èmi kọjá ẹni tí dìgbòlugi akéwì kan rọ́ọ̀lù apàṣẹ èdè ní mí bọ́bájá ti kákọ gbogbo orin nílé orin mo lè kéwì mo lè sùn dálá mo sì lè pẹ̀sà mo sì tún lè kọrin bọ́bájá ti kákọrin mọ́ta ńláyà mọ́kọlù mí èmi kọjá ẹni tí ìgbòlugi akéwì rọ́ọ̀lù.